ọ̀tá fà sókè ìdánwò rí o àwòdì òkè kò mọ̀ bára lẹ̀ rohùn òun òdòdó o èèmọ̀ gbọ́dọ̀ ríta àwòhé ó di ìmùlẹ̀ abẹ́ orí gbogbo tẹ́ ẹ̀ ń ṣe ọlọ́run rí gbogbo ẹ̀ ẹ̀san wá kẹ́ o bẹ́sàn bá wá dé wá máa sá kíjokíjo náà là ń sá kí àfọwọ́bà wa lẹ́ni abẹ́ òbí àti wá gbà pépé bá lọ àbọ̀ ń bọ̀ dandan àbọ̀ bá dé òhòhò kí la ó ṣe gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó òṣìkà gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó òṣìkà. Ẹni àpèlé ènìyàn ire ó lè jẹ́ èèyàn ibi ẹni àpèlé èèyàn ibi ó lè jẹ́ èèyàn ire ọ̀bẹ lójú kan ó dojú méjì ó dìjà ọ̀bẹ lójú kan bójú ẹ̀ pé méjì ó dìjà ìkà ń gbẹ́dú wáyé yìí o abẹ́ òbí kò sẹ́ni a lè finú tọ́mọ́ òfo àwọn èèyàn wọ́n dàwọ̀ èèyàn bóra wọ́n ń ṣe bí ẹranko nígboro ojú olúwa tó wọ̀ àwòdì òkè gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó òṣìkà gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ ojú olúwa tó òṣìkà. ó tàfà sókè yìí dóborí ẹ bàbá jẹ́ òbí ẹ tọ̀mù kọ́ bàbá ẹ. pé ìpadà mo fẹ́ bá ọkọ mi jáde baby ṣé ìmúra mi fine. You're pretty. Jẹ́ sá lọ gbé báàgì mi kájọ máa lọ. Oh no. Ibo ló lọ? Mo fẹ́ kájọ jáde now at least for once kó tiẹ̀ rí èmi àti ẹ kó rí wa as ọkọ àti ìyàwó. That would be so nice. But nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibi tí mo ń lọ yìí ò ní lè tẹ̀lé mi. Why? No baby, I don't like it. Mi kì í like tó máa ṣe rárá. Àgbẹ̀sẹ̀ mi àti ẹ ti marry òun gbélé tó bá ti jáde láàárọ̀ ó di orúkọ tó wọlé nígbà míì gan-an ò ní wálé rárá kò dáná ọkọ lè má fi mí tó lé náà bá lóye ń ṣe bẹ́ẹ̀ yẹn àjọ ń jáde ni o. So that sori there's time for everything sori time tí mo wà yìí jẹ́ kí n fi jáde kí n fi ṣiṣẹ́ kí n fi lè take care má worry I'll see you later. Sori time for everything tó sọ yẹn you said it right ìyẹn gangan ni mo fẹ́ kó dì mú sori time for everything yẹn o need láti fẹ́ mi náà time ti tèmi you need to give me my own time mo need time ti tèmi náà. dúró náà kí ló fẹ́ fa gbogbo pálapàla ìfún ẹ náà ṣé dandan ni kí n jáde kó tẹ̀lé mi jáde ni. dandan ni because ìyàwó ẹ̀ ní mi ò kò lè abandon mi sínú ilé o lè abandon mi sínú ilé baby I don't like it I don't like it. so ìsinmi fẹ́ máa claim ìyàwó fún mi dúró náà ṣé mo bẹ̀ẹ́ fẹ́ ni ìwọ ló rí mi ló sọ pé yá ìwọ ló ní pé ká ṣe kíní sharp ṣé o fẹ́ máa disturb mi ni wo bí báyìí jẹ́ kí n fi time mi kí n fi ṣiṣẹ́ nítorí igi dá ẹyẹ fún lẹ́yìn obìnrin tí o bá sówó lọ́wọ́ mi mọ́ you will be nowhere to be found what's your problem. baby mo rò pé ló love mi la ṣe fẹ́ra wa. torí pé mo love ẹ fine tí n bá love ẹ mo fẹ́ náà nìyẹn bó o ò lè máa là fún mi nínú ilé nǹkan tí n bá sọ fún ẹ o ní kó gbọ́ tí n bá ní pé kó jókòó kó bomi síbẹ̀ yẹn kó mi wà lẹ́nu ẹ kó má tú jáde o gbọ́dọ̀ tú. What rubbish? Rubbish. Ṣé ọkọ lílé ìṣá?
ọ̀tá fà sókè yídán borí o àwòdì òkè òmò bára lẹ̀ rohùn òun òdòdó o èèmọ̀ gbọ́dọ̀ ríta àwò hẹ́ẹ́dì. Hi. Bí mo ṣe ń wo ẹ yìí ó dàbí pé ìrìn àjò wa fẹ́ papọ̀ ó dẹ̀ possible kí ọ̀nà wa náà papọ̀. Èmi náà dẹ̀ mọ̀ pé ibi tí ẹ̀ ń lọ yìí ó máa make sense kájọ lọ and whether kò ṣe fi sára kù. àṣírí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọlé sínú mọ́tò kì í gbẹ̀ ṣe fàájì. Thanks. ọ̀tá fà sókè yídán borí o àwòdì òkè òmò bára lẹ̀ rohùn òun òdòdó o èèmọ̀ gbọ́dọ̀ ríta àwò hẹ́ẹ́dì múlẹ̀ abẹ́ orí gbogbo tẹ́ ẹ mú ṣe ọlọ́run rí gbogbo ẹ ẹ̀san wá kẹ́ o bẹ́sàn bá wá dé wá máa sá kíjokíjo náà là sáàkì àfọwọ́bà wa lẹ́ni abẹ́ orí àti wá gbà pépé bá lọ àbọ̀ ń bọ̀ dandan àbọ̀ bá dé o. Báwo ló ṣe ń fi o? I'm very sure wípé o ti máa feel dizzy báyìí. Ó normal. Tó bá fi máa di bí 30 seconds, àwọn cell ara ẹ̀ gbogbo ẹ̀ ti máa daṣẹ́ sílẹ̀ pátápátá. Orí tó mì ẹ́, ó máa difficult fún ẹ láti mí. In fact, ò ní lè dára gbé mọ́ rárá. Ìgbà yẹn ni màá wá ní àǹfààní láti operate ẹ. Màá wá yọ kidney ẹ àti heart ẹ tó wúlò fún mi. Ọ̀rọ̀ ẹ máa wá dàbí ẹlẹ́ja tí ò gbọdọ̀ ta tiẹ̀ láàyè. Abẹ́ òbí Òkú ni. kò sẹ́ni a lè finú dọ́gbọ́n ògbó àwọ̀ èèyàn wọ́n dàwọ̀ èèyàn bóra wọ́n ń ṣe bí ẹranko nígboro ojú olúwa tó wọ̀ èhè àwòdì òkè gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì kòlálà ará ilẹ̀ rí ọ. Mo sọ fún ẹ, 30 seconds, you are my mate. Yeah, freeze. Hey, you have the right to remain silent. Anything you say shall be used against you at the court of law. Oh. Keep your charge. So, nǹkan tẹ́ ń ṣe ń bí nìyẹn, àbí? O ti sọ bí the pathology, 13 dissecting, àbí? Drop it! Drop! Sergeant, coffin. Oh. Get him out of here. Yeah. Move! Yeah. Move! Get him out of here! Bugger. ọ̀tá fà sókè yídán borí o àwòdì òkè Hello. òmò bára lẹ̀ Yeah, rohùn over. òun Yeah, òdòdó Igbo o èèmọ̀ gbọ́dọ̀ ríta àwò hẹ́ẹ́dì múlẹ̀ abẹ́ orí gbogbo tẹ́ ẹ mú ṣe ọlọ́run rí gbogbo ẹ ẹ̀san wá kẹ́ o bẹ́sàn bá wá dé wá máa sá. Ìgbà mo fẹ́ ṣe lè dànù tẹ́lẹ̀ ó tiẹ̀ máa ń wálé lóru tí máa ń complain nísìn ó lè má wálé fún 2-3 days látànà ọ̀sìn kò tí wọlé o kò tí wọnú lé yìí wá. Sùúrù ló máa ṣe o. Sùúrù. Torí ọ̀rọ̀ àwọn ọkùnrin wa ń sìn tó bá máa gbélé ọkọ ó máa ní sùúrù o. Tó máa ní sùúrù kò ṣe má nìyí wọn tó sùúrù ló máa ṣe ìdúró lọ́wọ́. Sùúrù ni kò ṣe.
Ó dà. Sùúrù. Kò easy o. Kò ní fẹ́ wà ní. Láti bò, kí ló ṣẹlẹ̀? Baby, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ta làwọn ilé? Ta làwọn? Ìyàwó mi ni. Èmi ni ìyàwó ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú, ṣé ẹ mọṣẹ́ tí ọkọ yín ṣe? Mo mọ iṣẹ́ tó ṣe. Ẹ jọ̀ọ́, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? I see. Okay, I mean, why not search me? Officer, sir, search gbogbo living room. Dada, then you. Yeah, madam, hotel on wọlé. Ǹjẹ́ mi náà kí ló ṣe náà? Every part of the room tó wà nílé. Ẹ jọ̀ọ́, kí lọkọ mi ṣe sọ fún mi, bá mi sọ̀rọ̀. Kí ló ṣe? Bíbí kí ló ṣe? Àyìndé kí ló ṣe? Sir, sẹ́yìn tó nílẹ̀. Yes, sir. Yeah? What's this? Let's see. Yeah. Kí ni? Kí ni? Kí ni? Àyìndé kí ni ẹ o? Ọ̀rẹ́ mi ò lè gbà mí. Ṣọlá. Madam. Àmọ́ iṣẹ́ tọkọ yín ṣe. Iṣẹ́ clearing and forwarding ló ń ṣe. Clearing and forwarding tọkọ yín ní Ọ̀tàbọ̀. Ọ̀tàbọ̀! Inú ilé tí mò ń gbé mo dárò. Ẹ wò rí. Madam. Ìgbà wo fò jábọ́ sínú ilé tí mi mọ̀? Àyìndé! 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 Madam. Sir? Màá gbà yín níyànjú kí anybody má pa mí. Whatever you say now will be used against you in the court of law. Ọ̀pọ̀lọpọ̀ mi mo kọ́kọ́ pé mi mo kọ́kọ́ pé ó dé sọ fún wọn dáadé mo kọ́kọ́ pé ní. Gbogbo ọba yìí, àjọlọ ságo ọlọ́pàá. Ọ̀rẹ́ mi, màá máa bá yín náà, máa pè ẹ́ tó bá ṣe jẹ́. Màá bá yín. Ọ̀rẹ́ mi má pè mí. Àtẹ̀mí náà sà. Sir, Sọ́ọ̀rì mo kọ́kọ́ pé. Ṣé mo kọ́kọ́ pé? Ẹjọ́ sí ibi tí tèmi ní mo kọ́kọ́ pé. Ẹjọ́ ní fóònù yìí. Àwọn dáhùn. Àyìndé! Bẹ́sàn bá wá dé wà máa sá. Kíjó náà là ń sá. Débọ́lá, àwọn kidney ten transplant ẹ̀ kí lẹ fi ṣe? Talk to me! Officer, gbogbo questions tó ń bi mí pátápátá ni mo ti gbọ́, and I'm ready to give it to you as you want it. But before that time, I need a phone. Just one call. Okay, o fẹ́ pe lawyer àbí? Huh? Don't worry, I'll get you a phone. But first thing first. Mi ò pe lawyer kankan because I don't need one. Bàbá gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ wípé tí wọ́n bá gbọ́ voice bàbá, o ní need láti máa fi mí ṣe gbogbo wàhálà yìí mọ́. Bàbá o. Olórí oko bámbám, Ọ̀túnba Adékọ̀yà, Erinfolami. No, me understand what you say. So, are you telling me pé Ọ̀túnba Adékọ̀yà ló rán yín gbogbo àwọn iṣẹ́ tẹ́ ń ṣe? I am telling you, pé tí o bá get me ní phone just to make a call, o ní need láti máa bí mi ní gbogbo àwọn jam questions yìí mọ́. Okay?
Anyway, Jembe, get phone. DP ìwé máa ṣe gan ni sá tó bá ṣe ọpẹ́lọpẹ́ ń sá n tá máa ń sọ ikú làwọn bá máa sọ sá. Anyway, gbogbo pátá bá fẹ́ dá Ọlọ́run lè jẹ́ ká dá fún. Tálá wá iṣẹ́ wa là ń ṣe ó ti yín. Ìmọ̀ràn tí mo fẹ́ fún yín tí ẹ bá délé ẹ bá àwọn àbúrò yín sọ̀rọ̀ kí wọ́n mọ̀rọ̀ business tó máa bá yẹn ṣe. Kò yẹ yín business mi máa wà tí a máa bá yẹn ṣe tí a máa rò kó máa ya níbù tó bá ti lọ ya nírò títa ló dá yẹn ó di tara ẹ̀ nìyẹn. So ẹ bá wọn sọ̀rọ̀ o ẹ bá wọn sọ̀rọ̀ o ẹ ti gbọ́. ẹ ṣe gan DP o sá. All right o. Màá ṣàtúnṣe lórí You're ẹsẹ̀. welcome. Morning, sir. Yeah, how are you? Yes, sir. Yeah, come here. Excuse me, sir. I think we have a lead, sir. Yes, sir. Man ọ̀daràn tó wà ní interrogation room ẹ̀ ó ń sọ àwọn ọkàn tí mo dẹ̀ máa láì pé kẹwàá bẹ́ẹ̀ kẹfì tí ń bọ̀, sir. Ó sọ̀rọ̀. Rọ̀rọ̀ wo? With due respect, sir. Màá láì kẹwàá bẹ́ẹ̀ kẹfì tí ń gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu, sir. Ìwòrò owó báyé jẹ́ o wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. You stand up. Dìde ìwọ mo bá sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀? Kò yé mi, sir. tó ń ṣe bí àwòdì òkè ni ọ́ àwòdì kò lára ará ilẹ̀ rí ọ́ ojú Olúwa. a fi ọ̀bọ̀nà náà sí díẹ̀ ìmú lónìí. ẹ mú nìsín. mo kàn ń sọ pé kọ́ máa ṣe ni. ẹ mú alẹ́ ni. àní ìmú lónìí etí mo mú ètò. tẹ́ ẹ mú tọ́pọ̀ ẹ̀yìn yánran sànsàn ọmọ bẹ́ẹ̀ bá ọmọ tẹ́ ẹ bá kọlù tí ẹ ta. dọ̀là ni tó mú. ẹ mú lé ní ìsìn kó lè ṣiṣẹ́ mọ́ jù. sọ́dọ̀ yín lọ́la. ẹ ń kiri lọ́la. dúnà orí tó kẹ mo ló ti máa kiri wá. bàbá mi ẹ̀yin mọ̀ fi tèmi wé ìjọra lè mọ̀ sí kiri wá. ìjọra abadíà ló ti ń kiri wá yìí. ọba rẹ jẹ o. bí ibo. agbógbó ẹwà ara rẹ ni ó ṣàwọ bó ti dáa tó tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀ àwẹ̀ bóòrùn bá ti òrùn máa ń ṣàyàn ni. kí ni ń á ṣe ìlú òkè mọ wà mo gbọ́ pé ó ń bẹ lẹ́kọ̀ọ́ làwa náà ní ká mọ bọ̀ pé ká wá sẹ́kọ̀ọ́ àwọn tó bá sì wà sábúlé tó máa ń gbé lẹ́kọ̀ọ́ ní tí wọ́n mọ sọ fún wa ni pé bí ìgbà pé àwọn mọ sáwó ńlẹ̀ ni. ẹ̀rọ o wọ́n yẹ sáwó lẹ́kọ̀ọ́ àwọn yẹ sáwó lẹ́kọ̀ọ́. lábàdé kò lábàdé pé ò rí bẹ́ẹ̀ nígbà mo ṣe tí mo sọ mọ ọ̀dọ́ ọlọ́kà tí mo ṣe oríṣiríṣi nǹkan mo ṣe rewó jọ tí mò ń tà gbogbo yẹ gbogbo tí gbogbo wọn ń tà nù. ẹdun náà ó ṣe wá ṣọ́ọ̀bù. ṣọ́ọ̀bù èèlò mo ní tí wọ́n gba ṣọ́ọ̀bù kò sí ṣọ́ọ̀bù kò sówó. ẹ ṣe ajẹ́ pé àdúgbò yìí nìkan lọ wọn a máa pò láti yẹn bá díà ẹ ṣe máa kiri ajégúnlẹ̀ aláàbí àgbà àwọn báńdìrì nǹkan kan wọn. bí ìjìnà ó lè wá bí kan láti irú àgbo yìí ni. mo lè ṣiṣẹ́ rà yín ẹ mọ tí mo fi mọ. ọ̀gá mi ò gbọ́dọ̀ gbọ́ pé mo mú nǹkan. ẹ mọ tí mo fi mọ wáyà yìí ṣé rí owó tí wọ́n máa ń san níyà yìí bí ìlọ́po 3 sí 4 iye tí wọ́n ń sọ ń jọra ni òun ló jẹ́ kémi ọmọ wáyà yìí. torí owó ni kò lè má rí bẹ́ẹ̀ ṣáàyù níbí yìí ṣáàṣì níbí. CTU. ṣáàṣì ní àdúgbò táwọn olówó bá ń gbé ní ẹjẹ́ ṣáàṣì ní gbogbo bí àwà yìí. òun ni bí. àdúgbò táwọn olówó máa ń gbé wọn pè ṣáàṣì. ibẹ̀ ni owó ń bẹ ní. kọ́lọ́ wọn sàánú mo túmọ̀ kan náà. jona sóò lè tajà ládùúgbò yìí. mo lè tajà ládùúgbò yìí dáadáa mo lè ta o tí bá ráàyè o tí mo rí ibi tí mo lè mọ jókòó sí o wọ́n ta o. kí ni ọjà jìbìtì máa sọ sí ti á jẹ sórí lẹ́yìn ọ̀gá mi lónìí àwọn ọkọ̀ tá a máa gbé jáde níyàn yẹn ọ̀gá mi lónìí wọn tó ti yọ sórí bẹ́ẹ̀ ọ̀gá mi lónìí wọ́n máa tajà níyì. tí wọ́n bá sì rí mi sí máa ń pàtẹ́ mẹ́ wọn ò ní sọ̀rọ̀. kò sí kì í wò ta bí n bá ti ń gbé e lọ ẹgbẹ́ ní ọmọ wò kọ́ máa ka bébà kì í wò kọ́ rẹ. ẹ ṣeun bàbá ọkọ mi ṣọwọ́ ní kí n wá bẹ̀rẹ̀ ńgbà náà. ntí yóò ṣẹlẹ̀ ni pé wọ́n bẹ̀rẹ̀ lọ́la. wọ́n bẹ̀rẹ̀ lọ́la yóò dáa fún ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ ọpẹ́ ládú ẹ wá nǹkan wọlé lórí rẹ̀ ǹdèjì kan ọpẹ́ ládú bò ní ṣé n tún yà láàárọ̀ la. máa bọ̀ lọ́la
ẹ ṣeun ẹ ṣeun ẹ wò àwọn ọmọ tí yín náà rà láàánú. àmì. lágbára Ọlọ́run àwọn ọmọ yín náà rà láàánú. àmì. gbogbo tẹ́ ẹ bá sì ṣe lágbára Ọlọ́run gbogbo ẹ̀ náà lẹ́gbà. àmì o ìdè gbèrò. èrè bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe mi ọ̀sán nífẹ̀ẹ́ sí. ìran. bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe mi ọ̀sán nífẹ̀ẹ́ sí. ògbólógbò jẹ́ mọ̀ pé náà. kéèsì ṣe é bẹ̀rẹ̀. kí n bọ́ gbé kiri. ṣe é bẹ̀rẹ̀. kí n bọ́ gbé kiri. ṣe é bẹ̀rẹ̀. ọ̀dà yàrá. ṣe é gbádùn. ṣe é gbádùn. àgbàyà. mísà múdí alágbòójẹ̀dì. Ọlọ́run mi ò. ikú bàbá mo bẹ ní tó ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì fòlàlà ará ilẹ̀ rí ọ ojú Olúwa tó òṣìkà gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì fòlàlà ará ilẹ̀ rí ọ ojú Olúwa òṣìkà. ẹ ti máa ń pọ̀ nǹkan léjú mo kàn fẹ́ sáré rí àwọn ọ̀rẹ́ mi ni mi ní pẹ́ dé. o fẹ́ sáré lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ Tọ́lání nígbà tó bá wá jáde ní ìdajì báyìí ìgbà wo ló fẹ́ padà wọlé gan àbọ̀ mọ̀ pé ìjà kùmọ̀kùn ò kì í rìn dé ọ̀sán ọmọ tábìrì kan ò kì í rìn dé irú o àti pàápàá ṣáwọn ọ̀rẹ́ gbọ́n ní ògbọ́dọ̀ bá rìn mọ́ àwọn ló fẹ́ lọ bá báyìí àwọn ọmọ tó yẹ pé ẹsẹ̀ wọn ti gùn Tọ́lání. Màámi ẹ wo ìdí ìrìn ilé èèyàn ti ń ṣoríire tèmi bá jáde ń sìn tí mo pàdé àwọn èèyàn ńláńlá látara yẹn màá bẹ̀rẹ̀ sí ní rí collections látara yẹn náà mo máa lu àlùyọ ẹ wò màámi wọ́n ní ìran mẹ́ta ò kì í tó ṣì nínú tọ̀tẹ́ sọ fún mi ẹ̀yin náà lè sọ wípé torí pé ẹ̀rọ owó tọ́jú ìyá yín òun ló fi kú sí hospital ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ̀yin náà sí à ń bẹ Ọlọ́run ní màámi ẹ jẹ́ kí n step up kí n lè tọ́jú yín abẹ́fẹ́ jẹun ọmọ ni. èmi máa jẹun ọmọ o jẹ́ kí n sọ fún ẹ gbogbo oore pátá tó bèṣe lórí ọmọ ni mo ṣe lórí ẹ Tọ́lání o àti pàápàá owó tí mo ní tí mo fẹ́ yá ẹ sùúrù lérè bó ṣe ń wo yẹn o fi ara ẹ balẹ̀ kó ní sùúrù kó bá jèrè bẹ́ẹ̀ o kó dẹ̀ kó rẹ̀ mọ̀ pọ̀ mọ́ tó bá ti ń bá wí tó bá kọ̀ tí ó bá gbọ́ràn jẹ́ kí n sọ òdodo fún ẹ ó máa ń parun lójijì ni o bẹ́ẹ̀ ni mi ṣépè fún ẹ. màámi èpè lẹ́ ń ṣẹ́ tó yẹ kẹ́ ṣàdúrà fún mi pé bí mo ṣe ń lọ yìí o kí n ṣoríire o kí n bó lóríire pàdé ẹ wá ń ṣépè ẹ sọ̀rọ̀ òdì ẹ wo mi ò fẹ́ gbogbo nǹkan báyìí ẹ wo ẹ jẹ́ kí n kọjá màá rí ilé. Doctor. Báwo la rẹ̀ sí? Mo ti ń bẹ̀tà. Ṣé? Orí tó ló ń fọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ orí nǹkan báwo ni? Ó sì ń fọ́ mi díẹ̀díẹ̀. Má worry, tó bá ti jẹun sí i, àwọn oògùn tó máa fún ẹ next nísìnyí ó máa jẹ́ kí everything wà right, ó ti gbọ́. Ẹ ṣé gan. Mo observe kí nìkan pé láti ìgbà tí àwọn ọlọ́pàá ti wá drop ẹ síbí báyìí, mi ò rí bóyá mọ́mì ẹ àbí dáàdì ẹ kan wá wò ẹ. Sherry, firstly no, mi ní bàbá mọ́. And mọ́mì mi, wọn ò tiẹ̀ lè ever wá síbí báyìí láíláí. Kí ló dé? Sherry, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mọ́mì mi ti máa ń wọ̀nà mi nípa ìrìndè òru tí mo máa ń rìn. Ṣùgbọ́n mo ṣe tí kúkú sí wọn. In fact, mi tiẹ̀ lè ever sọ fún wọn pé nǹkan ṣe mí. Rọra wùwà rọra ló gbàrẹ ìgbà ń gbà ní ìdànù ọ̀rẹ́ mu owó. Wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. Má má rìn ní bèbè ẹ̀wọ̀n má má rìn ní bèbè ikú bèbí o. Wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. Wọ́n fẹ́ tíáfù. ẹ̀ ń ráfù. Wọ́n ń lọ ìlú wa. ẹ̀ ń lọ ìlú òkè. Wọ́n lọ ìlú òkè jàre ẹ wò. tí ò sí. Kò sí kankan àní àárò ìyá mi ń sọ mí. bẹ́ẹ̀ darúgbó tó yẹ níyà. Tá ń darúgbó. Ìyá mi tó jẹ́ pé òpépé ni bó ṣe wà ń tó ń wọ́kọ. ìyá yín wọ́kọ ọ̀dà ń gbà náà o ajẹ́pẹ́ ló kù lọ́rùn nù. Mo ní o kọ́lọ́ sànù mi ni kọ́lọ́ lọ́rẹ̀ mi wọn o. ajá lọ rè má sọ. Fún èwo ń bẹ̀. ajá ìsòkú wọn ni. Ṣé kò sí? gbogbo ọ̀rọ̀ mi ni mo ń bí yín nú sẹ́ẹ̀rí lẹ́kọ̀ọ́ yìn wọ́n lójoojúmọ́ nìkan mọ́ wọn. Ẹ̀dùn rẹ sí ọ̀rẹ́ o. ìtawá lọ lè má sọ ní ìsìn tá bá rà tá a kó inú ilé. So o ti wá nǹkan ọ̀dà pọ̀ta kìíní ara o. títí lágbára Ọlọ́run títí oṣù 6 sí 8 ní ìsìn ìyá yẹn ọjà sẹ̀.
á sì fi yún bẹ̀rẹ̀ owó. aṣọ ẹ̀ẹ́dẹ̀ aṣọ fún ẹni tí ò ti kú àbí nǹkan ṣé nǹkan ọmọdé àwọn ọlọ́pọ̀lọ́rú. gbogbo ọ̀nà lèèyàn fi gbà so. wúdà. kéèsì ńwọ́n láì fi yín o gbogbo ọgbà ẹ̀mọ́ wọn rajà lọ́wọ́ mi ẹ̀ ní sanwó ńjọba sanwó náà ẹ̀ ní sanwó pé kí lè yún ná èmi ò fẹ́ o bàbá sì mú wí nìsín ẹ̀yìn àmọ́rí wa ká fọrùn lẹ̀ èmi ò fẹ́ gbé èyí o. ọ̀fẹ́ gbọ́tàn ni wọ́n sì nítorí ìrègùn láàfin sóore tó ti yọ sẹ́bi tó wà iṣẹ́ wọ̀ ló ní ni sẹ́bi kí mo mú ọdẹ yìí ni sọ ǹsanwó ní ni ọ̀sánwó káì ọ̀sánwó wáì ọ̀sánwó lọ́mà kí ló dé sẹ́mi gbowó lọ́rẹ́ ni àbí tó mo fẹ́ mú ọdẹ yìí sẹ́mi gbowó lọ́rẹ́. sẹ́gbà táǹkà sọ̀rọ̀ gbowó lọ́wọ́ mi sẹ́yìn lẹ́wàá gbà ẹ wo n ò fi kí n sè ní kinní o ẹ bá mi mówó o òótọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n mi òótọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu ebí mi mówó o. tó o bá gbowó lọ́ọ̀ mi ó kú ni èmi kí mo sọ bẹ́ẹ̀ dẹ̀. ẹ lélẹ́ mi yàn yín kọ́dà ìyá yín gan ò lélẹ́ mi àti tòjébo ló sà lọ́wọ́ baba ńlá kú baba abẹni tí ó wà á bọ ń rí. ọ wà á mọ̀ pé ìyálàyàyàlà àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìyálàyà rẹ yóò kó ni. èmi lọ sí arẹmọ fún ọ mo lè ṣe àmọpamọ fún ọ. ẹ lè ṣe àlẹ́ tó bẹ́ẹ̀ ké sí i. onítọ́kẹ́ ṣé kì í sanwó. ẹ sanwó ẹ bẹ́ẹ̀ mi mówó. ọ gbowó yìí. ẹ lè béèrè mi bá dàn. ọtí ẹ mẹ́ha kò tó lọ́ọ̀ ni mo ń ṣe ni. èsì rẹ̀ á lérí kan bá ń tọ́jú máa. ọmọ ṣẹbi yóò jí ọ ní girigiri ọjí ọ onítọ́kẹ́ ó ti kànáà sábẹ́ igi. kéèsì mo sì ń wọ́ọ̀mù yín kéèsì mo ń wọ́ọ̀mù yín mo ń kìlọ̀ fún yín ẹ̀ ìjọ tí ń bá jojú yín ọjọ́ náà dín kan lónìí o. èmi náà wàá gbọ́dọ̀ bí wọ́n fojú mi lẹ́sìn jẹ́ ìjojú mi nígbà yẹn sojú ẹja ntí mò ń sọ ni pé ọ̀rọ̀ ẹjọ́ ara ẹni ká má máa dá wọn náà wúlò fún mi lóòótọ́ gbogbo tó di bó ṣe di náà ló ń gbé kí aláàtá ní fún un mú kí ni wàhálà. kẹ́ni. àwọn aláàtá ní fún un jẹ́mi náà mú ti gba èmi náà gúdù. mo lẹ gúdù sí. èmi. mo lẹ gúdù sí. èmi. ẹ̀yin náà lẹ́ẹ̀lẹ́ lábọ́. abọ́ wèrè wo lẹ ń gbé kí. ọ̀rẹ́ rẹ̀ látẹ́rẹ́sì. mo sì gúdù láti bí. láti bò ẹ kúrò dáadáa yín lọ. èmi ò kú. ẹ kúrò dáadáa yín lọ. ẹ̀yin náà lẹ́ẹ̀lẹ́ lábọ́ wọ́n lẹ́ẹ̀lẹ́ láwo. abọ́ rírùn. wọ́n lẹ́ẹ̀lẹ́ láwo. wọ́n lẹ́ẹ̀lẹ́ lábọ́. kéèsì bẹ́ẹ̀ bá fẹ́ mi abọ́rẹ̀ ńlá o ẹ látẹ́rẹ́sì o olóṣì yóò rán arajà mọ́ wà kò ní fún lówó àgbà máa ń dára. iye mi ti máa jẹ o ṣèmi ti bá mi ọ̀rẹ́ mi owó mi ràn ní iye mi ti máa jẹ o èmi lọ́gọ́ ọlọ́pàá tí mo lulẹ̀ láì mọ́wọ́ láì gbèsè ọ̀rẹ́ mi máa wọ mi rọ ṣáàdù ọ̀rẹ́ ṣáàdù mi o. Ó sọ fún mi pé ọkọ mi ti kú ó sì pọkọ mi sẹ́wọ̀n ó sì pa mí lọ́kọ̀ ṣáàdù mi ìràwọ̀ mi rọ òde ẹ̀jọ́ iná jó mi. sórí ajá tó bá máa sọnù lọ́rọ̀ ẹ̀ kò ní gbọ́ fèrè ẹ̀ lọ́dẹ̀ nínú ilé yìí lèmi àti ẹjọ́ wa tí mò ń bá ẹ sọ tó lẹ́nu mi rùn. ìwòrò owó ó bá ayé jẹ́. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. ẹ kúnlẹ̀ o. ọ̀rẹ́ mi ti dé. How are you? Fine. Nítorí pé ọ̀rẹ́ mi dẹ̀ ti dé ibi iṣẹ́ wọn. Baby, omi tí ń sọ fún ọkọ rẹ̀ ti dé náà. Ǹjẹ́ máa ń lọ náà? Ọ̀rẹ́ mi, I'm engaged. Congratulations. I'm happy for you. Thank you. It's okay, baby. Anyway, make sure go pay me the bus today. And gbogbo àwọn ọmọ tọ̀ntìrín tó máa ń disturb fún ni kó yà sọ fún ọ pé kó má disturb fún ẹ mọ́ pé ìyàwó tuntun sì wọlé o. Báwo rí màá kọ̀ lẹ̀ ṣùgbọ́n love you darling. My dear, I'm getting married. Come to think of it,
kò ń ṣe bọ̀bọ̀ tá pàdé ní club last month. O rántí òun náà ni Ayinde mi olówó orí mi ọkọ mi olólùfẹ́ mi tèmi nìkan ṣoṣo má tó jẹ́ Mrs. Ayinde. Alpha ó mú gan-an ṣé mo lè bẹ́ sọ̀rọ̀? Kí ló dé jókòó náà mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? ó ti fẹ́ lẹ́yìn ní ẹ̀rọ ni. Ṣé ikú fáìn gan bó yẹn náà ogun ni o fi pé ó wáyé jù láti get married pẹ̀lú bọ̀bọ̀ tó meet last month tó ti fẹ́ rí lóyún àbí kí ló rò? Already now, at least mo ti mọ̀ for like a month and a half. It's okay, kí ni tó wá ṣùgbọ́n gbogbo nǹkan tí àwọn wá lára ọkùnrin bọ̀bọ̀ yìí nìyẹn. So what are you talking about? Fine. Because you know láti sọ níbi ṣé ó mọ̀ as in ṣó mọ̀lé ẹ̀ ó ti mọ̀ wá ẹ̀ ó ti mọ̀ as in ṣé ó ti mọ̀ délédélé ó rò pé èèyàn tó lè fẹ́ ni because relationship ó yàtọ̀ sí marriage o. Nǹkan tí mo ṣe ń jà láti. What is that to me? Kí ni mo tún fẹ́ mọ̀ gbà? Olówó lọ́wọ́, ó wà okay, mo mọ̀ family, he's handsome, ó níṣẹ́ tó ń ṣe, I mean ó wà giving, ó ní mọ́tò, ó so good ní tibí tá à ń wí yìí náà. So what else? Kí ni mo tún wá? Ọ̀rẹ́ jọ̀wọ́, his story lẹ̀, he's God-fearing, he's kind, he's everything. Ṣé nítorí pé ò mọ̀ ni o ṣe ń sọ̀rọ̀ báyìí? Tó bá mọ̀ wàá mọ̀ pé mo sọ pé kò lówó kò fine kò hands but ṣé ó ti mọ̀ wá ẹ̀ ṣé ó ti lọ sí ó ti mọ̀ àwọn parent ẹ̀ ṣé ó rò bí pé the next thing for you to do now is to get married pẹ̀lú èèyàn tó mọ̀ tó meet bíi 2 months ago. Ọ̀rẹ́ kí ló dé wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ ìwà mo ní mo mọ ẹ̀yàn mo ṣáà mọ family ẹ̀ mo mọ̀ ẹ̀yà ẹ̀ mo mọ̀ bàbá ẹ̀ kí ló tún kù tí mo ti fẹ́ mọ̀ nípa family ẹ̀ kí ni mo tún fẹ́ mọ̀ nípa ẹ̀. Fine but èmi rò pé bóyá kò fún bíi 6 months. Oh God please ó dà pé wá ó dà mí pé ìlànà ti fẹ́ máa wọ̀ kíní yìí o ti heavy mi ó dẹ̀ wà very obvious o lè hide ẹ̀ nífẹ̀ẹ́ kó wà happy fún mi pé mo fẹ́ ṣègbéyàwó òun question mi ṣé mo mọ̀ wá ṣé mo ṣe kíni kan tó ń torí Ọlọ́run mi ò like ẹ̀ èmi kọ́ ni mo kó bá ẹ èmi ò sọ pé kó má wọkọ̀ tẹ̀ síwájú mi ìdẹ̀ sọ pé kó má marry ṣó ti gbọ́ fi mí sílẹ̀ jẹ́ kí n enjoy life mi I'm getting married to this guy and that is final excuse me. o ti fẹ́ máa bínú. Mi bínú jọjọ. ṣé oúnjẹ wà nílé. ó bá mi sọ ṣùgbọ́n ìfẹ́ ní o. ní sùúrù ẹni ò ṣọdún ẹkún ẹ o. ó wà kẹ́ni ó wà lovely ó lówó lọ́wọ́ jọ oyún ló ti níyẹn o tó bá bímọ yẹn ń sìn tọmọ yẹn bá béèrè pé mọ́mí dádì mi ń kọ́ o wà ní bàbá ẹ̀ ti kú sẹ́wọ̀n ẹlẹ́wọ̀n lọ́kọ mi ẹ̀wọ̀n ni bàbá ẹ̀ kú sí sùúrù 6 months péré mo ní oní kò fi study bọ̀bọ̀ yìí jọ̀ǹgbà wo ló ní sùúrù 6 years báyìí o. mo fẹ́ kú àìjẹ́ kú. èní kọ́ ẹkú tó máa sùn báyìí tó ní réyàn bẹ̀. mo ti kú. ilé àti ẹ̀tún káwọn sẹ́ẹ̀tì wa lọ́gbọ́n tó yẹ pé tó bá ti rówó lọ́wọ́ ọkùnrin báyìí fiẹ́nsì mi ni ọkọ mi ni ẹlòmíì máa fi fiẹ́nsì náà mi lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan fiẹ́nsì mi ọkọ mi ni pẹ̀lẹ́ jẹ́mi jẹ́ inú owó àbíwá tó ń gbowó tó ń gbé ẹ jáde tẹ́jẹ́ ń lọ sọ gbówó wálé fún mi mo ò jẹ́ inú ẹ̀ èmi náà mo forí rọ àjọ wà lẹ́ni sẹ́ẹ̀lì 4 days ni ṣàánú ara ẹ̀ kò sí kan tí máa ṣe sí. mo ṣe báyìí fún mi náà. mi ò ṣe jẹ́ fún ẹ nígbọ́ àti òṣìṣẹ́ fún ẹ. Ọlọ́run kò forí jòkú ọ̀run Àyìndé ọlọ́ládé mi bárú sátì mi Àyìndé. Ọlọ́run ṣàṣàánú yín ẹ̀yin ọmọjú barista lọ àtìgbà tó kú àtìgbà tí fẹ́ láyé Ọlọ́run forí jòkú ọ̀run Àyìndé. mo nífẹ̀ẹ́ àbáwọn pọ̀ ìyá bẹ́ẹ̀ ti pọ̀ jù ẹ bá ń bu ẹrọ rẹ ti bí ẹ mọ. gbogbo ẹ. ó dúró ṣáṣáṣá eré ń bẹ lálẹ́ yìí. ẹ̀dùn náà ẹ̀yin àbá náà mọ̀ ṣe bẹ́ẹ̀. no ẹ jẹ́ ìwọ̀n ẹgbẹ́ o. àfà ṣe é rí kéèsì ní wọlé lọ́hùn o ẹ rí bóyá ṣe bí ẹni tí ò rí mi ó sì jẹ́ mímúrí kan o bí wọ́n bá gbá àwọn ẹ̀bà wọ́n mọ̀ sojú àánú bí ẹni ọlọ́pàá mú bí wọ́n bá wá yó tán ìyẹn ẹlẹ́bẹ̀ ó dààmú ṣeré wọn bí ẹni sọyàn gan mọ́ndì tó da láwàdà ẹ̀dìẹ kò fún mímúrí kan mi nísìn
ó ṣe bí ẹni tí ò rí mi rárá ṣe é rí. Tónkẹ́ bí ká bá rojọ́ ìkà kí ọ dà. Agasa ẹ rasa ẹ káwọ sà. Ojú mi báyìí ní kéèsì ẹ fún lọ́dẹ̀ ní àláàárọ̀ ó dẹ̀ ní kó mú change olóò ní change pé kó ọmọ lọ tó bá dé. Ẹ rántí. Mọ́nà. Ìmọ̀ pẹ́ lè rántí torí èmi ti gbàgbé ẹ ti ẹ̀ dúró ná kí ni mo ń sẹ̀yìn èèyàn ná kí ni mo ń sẹ̀yìn ná tẹ́gbẹ̀rún ẹ̀ lẹ́rù òrí báyìí ẹ wà fàtìyín lọ bá a sì béèrè lọ́wọ́ yín ní ìsìn péjọ́ wo ni Abíọ́lá tó ṣe gbọ́ ọmọ Nàìjíríà lóore níjọ́ olóku ẹ̀ lè mọ̀ bèlè ta sí gẹ́tọ́ bí Awólọ́wọ̀ débi tí wọ́n sí bóyá lẹ́mọjọ́ orí yín pàápàá. Ìyá oníwàrà sọ fún mi mo mọjọ́ orí mi. ọ̀nà tọ́da alẹ́ tọ̀ tẹ́ tiẹ̀ lè mọ̀ yún ẹ̀yin ó sọkún sọ ọ̀ràn tí burúkú yìí èwo sáà ní bá yín túpọ̀ pọ̀ bẹ́ẹ̀. àrò rẹ àbíbò wọn ń pè é sí kó kí dáadáa. kéèsì ọ padà wá bí ìyá àbá mi. ìjẹ̀bi ló ń jà. ìjẹ̀bi mọ̀ ń jà ẹ má jẹ́ tú àgbo ilé yín lórí o ẹ má jẹ́ tú lé yín lórí kẹ́yà sọ tẹ́ bá sọ tí ó mórí mi wálé ni ẹ ti ẹ̀ mọ́ lọ́gọ́ ìtàgbò mi fún yín mọ́ ẹ mọ̀ lọ Tónkẹ́ ẹ mọ̀ lọ sẹ́ Tónkẹ́ mo ní èwo ìfọ yín lórí o ẹ mọ̀ lọ. lẹ́lẹ́mí lẹ́yìn mi àlejò èmi ò fẹ́ o èmi ò fẹ́ o. EPP power EPP power EPP tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ. àjò lè dàbí ilé. ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé. EPP power. Ọlọ́run jẹ́ ká pera wa nípe pàjáwìrì. Information kan tẹ̀ mí lọ́wọ́ nsìn láti ọ̀dọ̀ àwọn opposition party wa. Wọ́n ti fa ẹnìkan gbòógì sílẹ̀ nsìn tára ìlú ń fẹ́ tí àwọn èèyàn dẹ̀ fẹ́ràn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé party wa new party ni. So a gbọ́dọ̀ dìde gírí láti mọ what to do. Ìdí rẹ̀ tí mo fi pe ìpàdé yìí ká fi lè mọ ìgbésẹ̀ tá a bá lè gbé. Ọdún náà kò ń ṣe party làwọn èèyàn ń dìbò fún mọ́ nsìn. Èèyàn náà ń dìbò fún. Bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ wá the right channel láti tẹ̀lé. Àbí kílẹ̀ ní mo ti wí. Chairman. Gbogbo àlàyé tẹ́ ṣe fún wa nísìn ó yé wa. Tálẹ̀ yín wá ní lọ́kàn tálẹ̀ tí rò lọ́kàn yín tẹ́lẹ̀ tẹ́ fẹ́ fàlẹ̀ fún wa tá máa tẹ̀lé tínú wa dẹ̀ fi dùn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ní ẹnìkan pàtó because ẹ̀yin nílẹ̀ kù ẹ ṣí sínú ẹ ṣí síta. Ìdí rẹ̀ tí mo fi pe ìpàdé yìí kájọ fìmọ̀ ṣọ̀kan then ká mọ what to do. Chairman ẹ ṣe ẹgbẹ́ òde ní bàjẹ́ ojú ti là àwọn èèyàn dẹ̀ ti gbọ́n ó ti yàtọ̀ sígbà tó fi jù wá lójú gẹ́gẹ́ bí ìmọ̀ràn ti tèmi irú àwọn tá a ti jọ wà ń bíbà tá a ti jọ ń ṣègbẹ́ irú former deputy ìyẹn ń kọ́. My chairman ẹ má bínú o èmi ò bá ní ká tún gbìyànjú sẹ́nitọ́ Bánkọ́lé lẹ́ẹ̀kan sí ṣé àwọn kan ti ṣe rí wọ́n dẹ̀ ṣe dáadáa débi pé gbogbo aráàlú ló fẹ́ràn wọn bí a ká tún gbìyànjú wọn lẹ́ẹ̀kan sí. Sẹ́nitọ́ Bánkọ́lé. Chairman mi gbogbo nǹkan tó ní kálukú sọ ló yé mi o tá a bá ní parọ́ fúnra wa tá a ní tanra wa ká sojú abẹ́ ń kó gbogbo ẹni tó ń tùlù ṣe tó ń tójú ọba wọ́n tọ́jú ìjòyè aráàlú ẹrú arọ tó bá déwájú gbọ́n ló ń ṣe lóore ó lè mí ní lọ́kàn òun ìyẹn ni Ọ̀túnba Adékọ̀yà ẹni Fọlámi àbí gbogbo alẹ́ báwo lẹ ṣe rò sí. ẹ wo á dáa fún ibi tẹ sọ̀rọ̀ dín yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ sọ̀rọ̀ lé ṣẹ́ẹ̀rí ọmọọba kan mi àtòun àtọkọ ẹ̀ bàbá onílé wọn ìṣe ló jáwèé fún wọn lóní kọ́kọ́ bọ́ta. lọ́ba gba ilé Ọ̀túnba lọ kí náà dé bẹ́ẹ̀ sí wọ́n ṣílẹ̀kùn fún wọn wọn ní kán wọlé wọn jókòó wọn jẹ wọn mu. lọ́wọ́ kan tó fojú kan Ọ̀túnba báyìí ẹsẹ̀kẹsẹ̀ ló jáwèé sọ̀wọ́dọ̀ ilé wọn lọ́wọ́ lóní kán lọ gbà kán fi gbalé kò tán síbẹ̀ o ó tún wáṣẹ́ fún ọkọ ẹ̀ pàápàá ẹ wo èèyàn gidi ni o ọmọdé ń fẹ́ àgbà ń fẹ́ torí bó ṣe ń ṣe fónílé ló ń ṣe fàlejò àti. agbódegbà ó ṣojú ẹ àbó wà ń bẹ. ọba kan bí ló sọ bẹ́ẹ̀
That's okay, that's okay. Kó lè dá náà ní sókè sódò gbogbo wa. Tí ó bá wá rí bẹ́ẹ̀ ibi tá ń lọ gangan la ṣe dé yẹn. Èmi bá dá lábàá báyìí ká mú woman leader àti PRO kan jọ lọ kán lè ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kán ṣe kán ṣojú wa kán ṣẹ̀yìn wa. Mi ì lè ráyè bí n ṣe wà mo busy gan mi ò lè ráyè rárá. Anyway kò tí ì yá ń sin o. Gbogbo ọjọ́kọ́jọ́ tẹ bá mú ẹ mẹ́ni o ẹ mọ́la o mi ò lè ráyè mo busy. Okay. Tó bá wá rí bẹ́ẹ̀ kọkùnrin rédíò kóbìnrin pa kéjò ṣáàtì má lọ ni ẹ̀yin àti PRO lẹ́ máa wá ṣiṣẹ́ yẹn ń sìn so ẹ bá wa ṣe bó ṣe yẹ kó rí ẹ ṣe ojú ẹgbẹ́ ẹ ṣẹ̀yìn ẹgbẹ́ bó bá ṣe jẹ́ ẹ jẹ́ kí a gbọ́ ògbó ẹ̀. EPP power EPP power. Ìyá Tọ́lání ò ní ṣìṣe o ò ní ṣìlẹ̀tẹ̀ o orí burúkú ò ní jẹ́ títẹ̀ o tó bá ń lọ níwájú ò ní bá o tó bá ń bọ̀ lẹ́yìn kò ní bẹ́ẹ̀. Ọ̀rọ̀ lórí ọmọ mi Tọ́lání ni mo wá fún. Wọ́n ní ọmọ ẹni ò lè burú títí ká lè fẹ́kùn pàjẹ́. Èèyàn ò lè wà kó bímọ 6 lẹ́ẹ̀bí títí ẹ̀ ká má rí kan tó máa yáwọ́ nu wọn. A kú máa tọ́ wọn sọ́nà náà ni mọ́ mi Tọ́lání. Bẹ́ẹ̀ ni àǹtí mi òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ ọmọ ẹni ò lè burú títí ká lè fẹ́kùn pàjẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àǹtí mi jẹ́ ká lọ wo Tọ́lání. Èpìtẹ́ kúkú ti gbé gbogbo ẹbí iṣẹ́ wípé ẹni tó bá débẹ̀ kò ní jèrè ọmọ ẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ yí padà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín àǹtí mi ẹ jẹ́ ká lọ wò ẹ jọ̀ọ́ mo falájọ bí bẹ́yìn. Ṣé mo dúpẹ́ bọ́dá mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an Ọlọ́run á jẹ́ ẹ pẹ́ fún wa Àmín, ẹ ní dàgbà ya o àbúrò mi Ọlọ́run á dán òun tiẹ̀ náà sí o ò ní rí wàhálà o ò ní rí dààmú bọ́dá mi ọ̀rọ̀ Tọ́lání tí n bá ní ohun tó ṣe kí n gúnlé gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí máa dàbí ìyà burúkú ni àmọ́ ẹ jẹ́ kí n sọ díẹ̀ fún inú ọ̀rọ̀ ọmọ yìí gbogbo àwọn Tọ́lání ń bá rìn nígbà yẹn mo máa ń sọ fún Tọ́lání àárín tó lo mọ́tò bọ̀gìnìbọ̀gìnì náà kò dẹ̀ ṣiṣẹ́ kò ṣàbọ̀ Tọ́lání fúnra rẹ̀ béèrè pé ṣé kí ló ṣe bó ṣe ń ṣe ìjìyà yarí ni ló ń ṣe ìjìyà aṣọ ló ń ṣe ìjìyà bàtà lójúmọ́ bí ọdún ni àmọ́ n bá dọ̀ sọ wọn mi pé àwọn ìṣayé bó ṣe ń ṣe yìí àwọn tó bá ń bá sọ̀rọ̀ tó bá ń warùn kì ó ń panu lójijì mọ́mí ẹ má gbé mi ṣépè o ẹgbẹ́ mi ṣe ó máa gbólé mi lórí ni bọ̀dá mi ó ti pààrọ̀ gidigba n bá jẹ́ kẹ́ ẹ jẹ́ kó dájẹ́ kó mójútó fúnra rẹ̀ bọ̀dá mi àmọ́ torí pé ẹ ti bá mi sọ̀rọ̀ àtẹ́ ẹ wá torí ẹ̀ yìí kò jẹ́ mọ́ nǹkan tí mo lè ṣe o òun ló máa jẹ́ kí n dá sí torí kì í ṣe ọmọ bẹ́ẹ̀ ṣọ́rọ̀ mi ti yé yín bọ̀dá mi ẹ ṣé mo dúpẹ́. Inú burúkú ní bí ẹ Ìyá Tọ́lání inú mi dẹ̀ dùn ipò gbọ́ sí mi lẹ́nu Ọlọ́run á túbọ̀ máa tọ́ àwọn ọmọdé sọ́nà ó ṣe gan ni jọ jẹ́ ká lọ wò lọ́sípítù tó ti gbọ́ ó ṣe gan. ìṣòlóhùn ajẹ́ pẹ́ fún wa mo dúpẹ́. àṣepamọ́ ló wà àṣegbé òsì o bẹ́ẹ̀ ni. lákọ̀ọ́kọ́ náà orúkọ mi ni Ìbíyẹmí ẹnì kejì mi ni Olúrẹ̀mí. Ẹ kú ìjókòó. A kí yín fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe nínú ìlú yìí Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa ṣagbára yín dọ̀tun. Olúwa á dẹ̀ wà pẹ̀lú yín àti ìdílé yín sá. Ẹgbẹ́ PUP People's Unity Party ló rán wa sọ́dọ̀ yín sá. Lóòótọ́ ẹgbẹ́ pọ̀ nínú ìlú yìí bákan náà dẹ̀ ni àwọn òǹdùpọ̀ ló ń kà. Kókó nǹkan tí àwọn wá sọ́dọ̀ yín ni wípé a fẹ́ kẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa nítorí wípé irú ẹ̀yin báyìí la fẹ́ nínú ẹgbẹ́ PUP. Sáà dídarapọ̀ mọ́ wa nìkan kọ́ o nítorí pé àwọn tí ó jẹ́ alákòóso ẹgbẹ́ yìí àwọn tó gbẹ́gbẹ́ ìdání wọ́n ti pinnu wọ́n dẹ̀ ti panupọ̀ láti fa yín kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ wa ẹgbẹ́ PUP ṣẹ̀dẹ̀ mọ̀ pé tá a bá ń ka àwọn tó yẹ kó jẹ́ olórí nílẹ̀ wa yìí ẹ̀yin gan-an lẹ́yìn àkọ́kọ́ ẹ mọ̀ àwọn èèyàn wọn ò dìbò nítorí ẹgbẹ́ tí ènìyàn wà mọ́ bí kò ṣe ta ni ẹni tí a fẹ́ dìbò fún gan-an èyí ló jẹ́ ká pinnu láti wá bá yín tó rà mọ̀ pé èèyàn gidi ní yín èèyàn tó yáàyè dáadáa láwùjọ pípé kẹjọ kẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. Ní àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ wá bá mi mo dẹ̀ tún dúpẹ́ gidi lọ́wọ́ àwọn olórí ẹgbẹ́ yìí tí wọ́n rán ọ̀rọ̀ yín wá ẹ̀yin kọ́ ni ẹgbẹ́ tó máa kọ́kọ́ wá bá mi fún orúkọ báyìí but
ṣeré mi ò ní interest nínú politics. Ṣé ẹ fẹ́ gbọ́? Politics is a dirty game and I don't like anything dirty. Anything dirty, I don't like it. Kò sí bí wọ́n ṣe máa ṣe politics tí ò ní parọ́. Mi ò dẹ̀ like kí n máa parọ́ torí anything tó bá ti lòdì sí òfin Ọlọ́run èmi ò ń ṣe, mi ò fẹ́ lọ́wọ́ sí. Torí ẹ̀ ní gbogbo ìgbà tó ń wá ṣàlàyé fún wọn pé kàn fi mí lẹ̀. Sir, politics ò kí ń ṣe dirty game. Ṣùgbọ́n àwọn òṣèlú gangan nínú wọn mọ́ láti ilé wọn wá. Ẹ̀bẹ̀ tí láì ṣe politics náà mò ń ṣoore fún ìlú. Ẹ jẹ́ kí n máa ṣe ní kọ̀rọ̀ báyìí. Ṣeré mi ò ẹ jẹ́ ẹ wò ẹ máa dúrà táwọn máa gbà. Ẹ jẹ́ ká gbàdúrà k'Ọlọ́run yan olórí rere fún wa tó máa darí ìlú yìí dáadáa. Okay? Tí ẹ bá bá wa lọ́wọ́ nínú òṣèlú, ìlú kò mọ̀ wà lójú kan ni. Àní ní ìlọsíwájú rere. Ẹ̀yin tó pé ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ tún wá nífẹ̀ẹ́ ọmọlàkejì yín gẹ́gẹ́ bí ara yín. Ṣàyìn la fẹ́ bá wa darapọ̀. Ẹ ṣe rí mo appreciate but kò sí lẹ́nu láti ṣe nǹkan tó bá ti la irọ́ lọ ẹ mọ̀ ó lòdì sófin Ọlọ́run kí ẹ máa parọ́. Kò dẹ̀ sí bí wọ́n ṣe máa ṣe politics tí ò ní parọ́. Ẹ tó bá lè parọ́ wọn lájà ni. Ó dáa, ẹ ṣé gan ni sà. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò yín tẹ́ fún wa. Tẹ́tí ẹ gbà wá láàyè láti sọ̀rọ̀ tẹnu wa. Ọlọ́run túbọ̀ máa ràn yín lọ́wọ́. Orúkọ rere yín ò dẹ̀ ní bàjẹ́. Ṣùgbọ́n a tún máa fẹ́ kẹ́ bá wa rò dáadáa o, kẹ́ bá wa ronú sí. A dẹ̀ tún máa yọjú sí yín jọ mi. Mi ò dẹ̀ fẹ́ parọ́ fún yín ni o. Decision mi ni. Ẹ ṣé gan ni sà. Ọlọ́run túbọ̀ máa ràn yín lọ́wọ́ sà. A dẹ̀ tún máa yọjú sí. Ọmọ nílẹ̀ yìí ó pa aya olówó ni mí o. Àní ọmọ nílẹ̀ yìí ó pa aya olówó mo jẹ́. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ lẹ̀, èwo ni kí n bù wá? Ẹ ká sọ̀rọ̀. A lè ní àbáfàtọ̀. Ṣé ilẹ̀ ń ta jàǹbí? Lágbára Ọlọ́run wá ní. Ìjẹ́ realize pé ibi tẹ́ ti ń tajà illegal ni. Illegal ni kí ni? Mo ní pé ibi tẹ́ ti ń tajà illegal ni ilẹ̀ ti ń tajà ń bì. Illegal kọ́, illegal ni. Àbẹ́ ìwọ̀n àgbà mi ni, níwájú ilé mi. Nínú ilé tó ṣe pé mò ń sanwó iná, mò ń sanwó ọdẹ, mò ń sanwó àfọlẹ̀, mò ń sanwó àgbálẹ̀, mò ń sanwó ilé pàpà tí mò ń sùn, mò ń sanwó gbogbo ẹ̀. Ẹ mọ́ wá pàdé síwájú ilé yẹn wá ní mo ṣe pàtẹ́ kí ni. Ẹ jọ ibo ni ilé yín lára ń dìbì báyìí ẹ fi hàn wá ká mọ̀ bẹ̀. Ẹ fi mi sílẹ̀ mi wà, ẹ fi yún lẹ́fọ̀ lọ́hùn. Ẹ fi yún lẹ́fọ̀ lọ́hùn. Kí ìjúwèé lé mi fún yín kẹ́ tí wọ́n wá bẹ̀. Ẹ fi yún lẹ́fọ̀ lọ́hùn yín ọ̀kan yín. Ǹjẹ́ ẹ realize pé àwa ta dúró níwájú yín ìjọba gangan lẹ̀ ń wò? Ẹ dẹ̀ wá ń sọ̀rọ̀ bí ẹni pé bóyá ọmọ ọ̀dọ̀ yín lẹ̀ ń sọ̀rọ̀ sí. Ẹ má mà ṣe nǹkan. Àbẹ́ẹ̀ rí ìjọba, àbẹ́ẹ̀ rí bó ti fẹ́lẹ́. Àwọn ìjọba gan hàn lára yín. Ẹ wò bẹ́ẹ̀ ṣe fẹ́lẹ́, kò tiẹ̀ sáwọn oúnjẹ kankan lára yín. Irọ́, ẹ̀yin Fáṣọlá àbẹ́yìn Tinubu. Ìwọ làṣàrà irú Ọlọ́run. Bẹ́ẹ̀ kíkọ̀ pa mí ń gbà náà. Bí àkíkọ̀ pa mí. No problem. Better kí ẹ san owó illegal standing tẹ wá. Or else wọ́n máa gbé báyìí. Àwọn ọ̀gá yín gangan láwọn kankan yín sẹ́ àtàwọn ọ̀gá yín wọn tó bẹ́ẹ̀ kí wọ́n lé mi kúrò níbí. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ náà lé mi kúrò níbí. Bẹ́ẹ̀ ni ìbá ọ̀gá lé mi kúrò níbí. Àwọn tí ń bẹ ń jọra, tí ń bẹ ń Musin, tí ń bẹ lójúwòye, ẹ̀ tí ń bẹ lórí CMS sí àlọ́pàá wọn ni ẹ lọ kó ogun wọn gbà náà kẹ́lẹ́ dà wọn nù. Torí mo dúró síwájú ilé tí wọ́n ń pàtẹ tí wọ́n jalè o, tí wọ́n ṣaṣẹ́wó o, ẹ lọ káwọn aṣẹ́wó ẹ pa mí. Yes sir. Gbé ìgbà yẹn. Better. Gbé. Ọjọ́ mọ̀ náà gbọ́ àbọ̀jà wèrè ni àbọ̀jà wèrè ni. Ṣé ẹ lẹ́sìn fìlà Fáṣọlá lẹ́sìn yẹn? Kí ni ìgbà tí ẹ gan? Ìgbà tí ẹ gan. Ó yọ fìlà lórí wọn. Fìlà ìjọba. Kí ni? Tí wọ́n sí. Ọ̀gá. Kí ni? It's okay, it's okay. Madam, mọ ọlá nǹkan tẹ jẹ. Obìnrin tẹ jẹ kò jẹ́ ká mọ bí a ṣe máa handle yín. Ìyá, tó bá jẹ́ pé ọkùnrin ni, a mọ bá ṣe máa gídí ẹ̀ tá máa gbé sínú mọ́tò. But listen attentively. Ní ọ̀la ẹ gbọ́dọ̀ pàtẹ sí bíbá. Tẹ́ bá pàtẹ sí bíbá, you will regret yourself. Yes. Yeah, I promise you. Èèwọ̀ yín pọ̀ ju ń tẹ́ torí ẹ̀ wá gangan. Give me my cap. Wá mú. Wá mú. You. Yes sir. Mú fìlà yẹn fún mi. Ewo sir. Mo ní kó mú fìlà mi yẹn fún mi. Ìwọ lọ mú fìlà yẹn bí tó wà yẹn. Mo rò pé orí ẹ burú. Yes sir.
mú fìlà yẹn sà. wá kọ́wọ́ bọ̀ bí fìlà rẹ̀ rè fìlà rẹ̀ rè kọ́wọ́ bọ̀ kó o mú. kọ́ máa mú. No problem. No problem. ẹ mọ̀ pé inú kánsà lè yẹn fi fìlà mi sí ẹ̀. Sáàmù tèmi ní kánsà Sáàmù eléyìí ní kánsà orí burú sọ tí ń ṣe yín gangan. No problem. Mo ò ní fọwọ́ mu bọ́ ìyẹn lè dá wàhálà lẹ̀. Eléyìí ibú ni á ọ̀sán tí ń ṣe tẹ́lẹ̀ lè sì tí mo wá lọ́ọ́ fi mú nǹkan bí ti ń lọ́wọ́ ní ìlànà ní ìyá lè sì ságbàfi lórí ibú gbàgbà lè sì ayọ̀ wáyé ọlọ́pàá olóbùkú yọ wèrè. Sir Ọ̀túnba Adékọ̀yà Fọlámi gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé oníṣòwò pàtàkì ní ìlú wa àti ní òkè òkun àmọ́ ọ̀rọ̀ kan ń lọ lọ́wọ́lọ́wọ́ nígboro wípé ẹ ní èròǹgbà láti kópa nínú òṣèlú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n àwa wá fẹ́ mọ̀ bóyá òtítọ́ ni àbí báwo ni sir. Mi ò lè sọ pé òdodo ni Yorùbá ní èrò ló ń ṣíwájú ìṣe ohun tí èèyàn bá ń rò ló ń pète àti ṣe. I am not thinking of becoming a politician débi pé màá wá pe àwọn kan jókòó màá bá wọn sọ no mi ò ní èrò láti di olóṣèlú tàbí láti ṣòṣèlú àwọn èèyàn ló rò kàn mí kì í ṣe nǹkan tí mo rò kan ara mi and to tell you bí ẹ̀yin oníròyìn ṣe gbọ́ táwọn aráàlú gbọ́ lèmi náà gbọ́ Yorùbá dẹ̀ ní mi ò fẹ́ ó ṣàgbà mo lù ọ́ okay thank you. Country ti wá sú mi ó sú mi now imagine nígbà tí ọlọ́pàá mú ọ̀daràn wọ́n ti mọ́lé ọ̀daràn tó pààyàn wọ́n ti mọ́lé wọ́n wá ní ó kú sí detention tọ́ọ̀dẹ̀ tí parí investigation. ẹ wọ̀ Túnba tá bá máa wo lọ ká wo bọ̀ àwọn leaders wa ló máa wá ń di ọ̀rọ̀ yẹn reason tó máa fi ṣe nǹkan bẹ́ẹ̀ ni pé wọn ò fẹ́ jẹ́ ká ṣeré tú. They will kill that case. Tumba, the case is dead already. Àìmọye irú case bẹ́ẹ̀ tó yẹ pé àlọ́ lárí àràbọ̀. The case is dead. Jerry o, ọ̀kánjúà ló ń pa àwọn aṣíwájú wa lọ. Wọ́n fẹ́ sọra wọn di eṣinṣin tó mu títí tó kú sójú ọtí. Ó sì èdè kọ́ wọn pẹ̀lú yẹn o. They are just self-centered and greedy. Ọ̀túnba ìdí ẹ̀ gangan lélẹ̀ tó fi jẹ́ pé gbogbo aráàlú ìpapàta ẹ̀yin ni wọ́n ń fẹ́ lórí síìtì gómìnà ẹ̀ pé tí irun yín bá débẹ̀ gbogbo orúwà àbàjẹ́ yìí á dẹ́kun ẹ̀dùnà ẹ̀sọ́ ṣé owó ni ò sí ni àbí gbajúmọ̀ lẹ́ẹ̀ ní àbí pò àbẹ́wò ẹ̀yin ẹ̀kan tí ẹ̀ jáde pé ẹ fẹ́ ṣe gómìnà kí má ṣàṣọrẹ́ fún yín 100% àwọn tó wà nílùú yìí tí yín ni wọ́n ń ṣe. Èmi ò wá lè ṣe yẹn ṣé ìwọ ò mọ̀ pé olódodo kì í lọ́rẹ̀ẹ́ láàrin àwọn onírọ́ òtítọ́ ti kùtà lọ́jà ọ̀wọ́n gógó báyìí láráyé ń rarọ́ tell you I am telling you. ṣẹ́rí tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀nà ló jìn ẹ̀rù ni bàbá bó pẹ́ bóyá òtítọ́ òun ló máa lékè rán ẹ gba ohun tí mo sọ fún yín o Olúwa máa fojú àṣebí hàn. ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ọ́ lọ́hùn kọ́lọ́hùn handle everything. gbogbo eléyìí ṣì ó ti sú wa Túnba ó ti sú wa wọ́n ń pààyàn bí lẹ́nìí wọ́n pààyàn bẹ́ẹ̀ lọ́la ká sùn sínú ilé kọ́kàn wa má balẹ̀. ìrọ̀lá yín fẹ́. sífẹ̀ ẹ̀yin là ń wá ń bẹ̀ o ẹ̀yin là ń wá ń bẹ̀ Ọlọ́run àti ẹ̀kẹ́ gbọ́ sí wa lẹ́nu o. ẹ jẹ́ ká fi lẹ́fọ̀ọ́ lọ́rùn. ẹ wo Ọ̀túnba tá a bá ti dé junction Òjòrò náà yẹn ibẹ̀ ni mo ti máa bọ́ lẹ́ta. ok ibẹ̀ ló sọ pé wọ́n ti ń fọ mọ́tò ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ok no problem. wá mi kí honourable. ok sà. Kasali. ok sà. ok o. màá jíṣẹ́ yín sà.
à ń pò pọ̀ Ọlọ́run yóò bọ́ sí. Gbogbo adé alágbára Ọlọ́run sá. Ẹ ṣé gan sá. Ṣé kí n dúró báyìí? Súnmọ́ wájú. Gbogbo adé alágbára Ọlọ́run sá. Thank you very much sir. Ẹ ṣé man. Ẹ bá mi yọ bẹ́ẹ̀ tiẹ̀. Ẹ ṣé sá. Màá jíṣẹ́ yín sá. Okay. Láwọn àlejò. Òyìnbó gbàrò. Báwo la rẹ̀? Pẹ̀lẹ́. Ṣé tó ń jẹun díẹ̀díẹ̀ báyìí? Mo ti ń jẹun dáadáa. Wo ọ̀rẹ́, máa fẹ́ kó ṣara gírí ni o. Party kan wà next week. Mo dẹ̀ fẹ́ kájọ débẹ̀ ni. Man friend mi kan ṣẹ̀dé láti Canada ni. Ó dẹ̀ fẹ́ celebrate birthday ẹ̀. Ọ̀rẹ́ party yẹn ó máa le gan. Ó máa touch gan. Mi fẹ́ kó miss at all. Ṣorí party tá ń sọ̀rọ̀ ẹ̀. Party àwọn èèyàn gidi. Tó yẹ pé owó gidi bíi pounds, bíi dollars ló máa dà fáwọn babes lọ́jọ́ yẹn. Òyìnbó mi, jọ̀ọ́ mi fẹ́ kó miss ẹ̀. Ṣé nínú condition tí mo wà yìí lẹ tún bá mi gbèrò pàtì? Wo rẹ̀ tẹ́ṣí bá dà ní a máa ń tugun ni kò sí gbogbo àánú tá àti kò síṣẹ́ tí ò ní weeks tiẹ̀ orí field lọ́kọ́ ara jí kú sí náà ẹnu ọjọ́ mẹ́ta yìí kí lórúkọ bọ̀bọ̀ footballer Drogba ṣe ló forí gbálẹ̀ ní Chelsea for 24 hours ní òfin mi oxygen ni wọ́n gbé sí nímú and gbàtàrí ẹ̀dẹ̀yà kí ló ṣe ó padà sórí field ní náà wo Tọ́lání ìdẹ́ṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀ o. And Moso, no mi sojú bọ̀nsúwè lọ. We are big girls already. Ní choice ju ká live large lọ. And láti live large, a ní láti party pẹ̀lú àwọn big guys ní ìgboro. Wo Tọ́lá, má jẹ́ kí experience ráńpẹ́ yìí, má jẹ́ kó discourage ẹ o, ṣaragiri. Experience ráńpẹ́. Ẹ wo lè kéwé nú kọ́ ni. Wo. Gbàgbé gbogbo repetition yẹn. Gbogbo àná la experience ti wá ndi share yìí and moreover màlúù tí ò ní ro ni wá Ọlọ́run ọba òun ló ń bá wa lé ṣinṣin ṣó dẹ̀ rí abẹ́rẹ́ ti wá báyìí a máa lọ kọ́nà òkun kó tó di Rose ó ṣàlàyé fún ni lọ́jọ́ táwọn guys kan gbé ọ̀tá ẹ̀ ní lọ́nà Ìjẹ̀bú-Igbó tán fẹ́ lọ fọ̀tẹ́ ìṣògùn owó ó sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ni. Ọjọ́ burúkú èṣù gbomi mu òun ló bá mẹ́nu báyẹn lọ́jọ́ tá à ń rí àbá sàn pa ìyá láyà wọn ìgbà ọwọ́ wọn fọ́ àwọ̀ ọwọ́ wọn gán dànù àwọn fúnra wọn wọ́n wá sá kàbàkàbà wọ́n sá lọ èmi fúnra mi tó wọ́n wè mí mọ bí mo ṣe dẹ́kọ̀. Wá bámbá rí ẹ Rose tètè recover and she's back in business wọ́n ọmọ náà kí ló ń ṣe ọ̀rẹ́ má dọ́là rẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ ń realize gbogbo ìkìlọ̀ tí màmí máa ń fún mi lemọ́lemọ́ lórí ẹ̀yàn ọmọ yìí. Rose Suzy ẹ kì í ṣe ọmọ gidi rárá. Tọ́lá kí ló dé ó fẹ́ bú wa tẹ́lẹ̀ ni. Ọ̀rẹ́ ibú kọ́ lè léyìí àndọ́tọ̀ ọ̀rọ̀ ni ká máa sọ ọ́n ṣọlẹ́ méjèèjì kò wá sí ọmọ gidi kankan mọ́ lára yín gbogbo ọmọ gidi ara yín báyìí ti yá dànù sínú tọ́lẹ̀ tó ti bá sọ̀kà bẹ́ẹ̀. Tọ́lá ẹ wá wò ẹjọ́ tó yọ lọ́rùn láti ní lọ mi ìfẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀mí èjì mọ́ ẹjọ́ tó yọ lọ́rùn yọ̀ǹda mi. Tọ́lání take care. Nọ́ọ̀sì we are still your nọ́ọ̀sì friends. nọ́ọ̀sì. Tọ́lá dẹ̀ take care bọ̀ Tọ́lá kí ló ṣe é náà. rọra wùwà rọra ló bá rẹ ìgbà ń dá ní dànù ọ̀rẹ́ mi owó. wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. má má rìn ní bèbè ẹ̀wọ̀n má má rìn ní bèbè ikú bèbí o. wẹ́ni bá rìn ọ̀rẹ́ o ayé gbẹ̀gẹ́. bọ́ọ̀dù àfọ̀ ẹ̀ ní reason so ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run máa mọ̀ sí so way out ní kẹ́ jẹ́ ká wá sí. ṣó tán yín iná lé yín lẹ́ranko yín yá gbẹ̀yìn ìgbà tá à ń sọ fún yín àwọn tá àdìjọ ń ṣẹgbẹ́ ẹ jẹ́ ká mẹ́nìkan ká fà kalẹ̀ ẹni rárá ẹ wà àrùn kì ìgbà tẹ́ ẹ̀dẹ̀ wá lọ tẹ́ bọ̀ nǹkan ẹni tòró lówó lọ́wọ́ ṣó tán yín. bàbá ní kọ́ pé bó ṣe ń yí wá bó ṣe ń yí nìyẹn o ẹ̀bẹ̀ mi wíńjọ́ kìíní àná
àwọn ìyá ó ṣe fún nílé ṣe fàlejò wọ́n gba wájọ́ ń gbẹ̀yìn wọ́n dẹ̀ ti roko ẹ̀tẹ̀ ń sìn àwọn ọlọ́mọ ọ̀dọ́ fojú wọn rí lọ́hùn. Akọ̀wé àti wọ́n máa lè dà Ọlọ́run ti fún yín lọ́rọ̀ sọ ṣùgbọ́n ẹ má yẹ ká máa gbọ̀rọ̀ ibẹ̀ nígbàgbọ́ ọtí bó ṣe máa dáná ní gbogbo àjọ ń wá káàkiri ẹ má yẹ ká sọ díjà láàrin ara wa fine ó ti ṣe náà sọ pé àwọn ò lè bá wa ṣe náà nìyẹn and èmi dẹ̀ bí pé there is a way out tábàjọ jókòó tábàjọ sọ dáadáa àti máa ń yàn mí tá máa padà fà á lẹ̀ tó dé máa bá wa ṣe dáadáa. ẹ wo ẹ tiẹ̀ má jẹ́ ká wulẹ̀ fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi lè pèrè jù mọ́ ó ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ kò jẹ́ bó ṣe rí nǹkan tèmi kàn rò pé ká ṣe ń sìn ni bá a ṣe máa wá ọ̀nà àbáyọ tá a máa jókòó padà tá a máa ronú tá a máa fi mọ̀ ṣọ̀kan òun ló yẹ ká máa wá kì í ṣe pé ká ṣe máa wá sọ pé kinní kan ṣẹlẹ̀ gbá kan àwo a lè fipá mú wọn o bó dẹ̀ ṣe wọ́ Ọlọ́run ló ń ṣọlá ẹ̀ ó ti lóhùn òṣòṣèlú á dẹ̀ fi í lẹ̀. inú mi dùn gan. mo rò pé àǹfààní ṣì wà fún wa lọ́tún àtòsí ṣebí àwa náà la ṣe mention orúkọ àwọn kan ní last meeting tá a ṣe so a máa padà lọ bá wọn ni a máa bá wọn sọ̀rọ̀ tá a méjèèjì bá ní interest adé ṣe primary then ẹni tó bá wìn nínú wọn adé mẹ́ni tá a máa tẹ̀lé. so I think. ìyẹn nínú sẹ́nitọ́ Bankole àti deputy chairman. Thank you very much. Kò ní sọ fún wọn ni kó má bàa di. irọ́ èèyàn ti dàtún kún sí ọbẹ̀ tí ó ti dàtún sí tó bá ṣe máa ṣe nìyẹn. EPP power. EPP power. kíjokíjo náà là ń sáàkì àfọwọ́bà wa lẹ́ni abẹ́ òbí àti wá gbà pépé bá lọ àbọ̀ ń bọ̀ dandan àbọ̀ bá dé òhòhò kí la ó ṣe. gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ ojú Olúwa tó òṣìkà. gbogbo ẹni tó ń ṣe bí àwòdì òkè nìyọ́ àwòdì òlàlà ará ilẹ̀ rí ọ ojú Olúwa tó òṣìkà. ẹni àpèlé ènìyàn ire ó lè jẹ́ èèyàn ibi ẹni àpèlé èèyàn ibi ó lè jẹ́ èèyàn ibi. Good afternoon. Good afternoon. You are pretty. Thank you. ọbẹ̀ lójú kan bójú ẹ̀ pé méjì ó dìjà ìkà ń gbẹ́nu ayé yìí o abẹ́ òbí kò sẹ́ni a lè finú tọ́mọ òfo àwọ̀ èèyàn wọ́n dàwọ̀ èèyàn bóra wọ́n ń ṣe bí ẹranko nígboro ojú Olúwa tó wọ̀. ṣùgbọ́n mi kí ló ṣe ẹ́? ṣùgbọ́n mi kí ló ṣe tó ń sunkún náà? ṣùgbọ́n mi kí ló ṣẹlẹ̀ ò dẹ̀ sọ fún mi. Tóyìn ṣòro tí ìṣẹ̀lẹ̀ kan tí mo sọ fún ẹ ní ìgbà kan ló ti pẹ́. ojú kìíní ìgan ò fani mọ́ra ojú ẹ̀ ò dáa rárá. ẹni tó bá máa jẹyìn orí àpáta onígbẹ̀nu àgé ṣé báwa là ń wá nǹkan ó dẹ̀ rántí ohun tí bàbá sọ wọ́n ní ajẹ́bí ìdánwò ní àṣejẹ tó bá dẹ̀ ti jẹ́ tán ká wọlé ká ṣeré lọ́kọláya a lè mọ́ṣú ìjẹ àwa náà dọ́lọ́mọ láyé nìyẹn please rọ̀jù jẹ́ jọ. Yeah. Well, thank you, my dear. Okay. Roger. You're doing it for us. Don't check out our galote.
ó yẹ gbà ní o. Ọlọ́run á ṣe ọmọ lè rí ọmọ láṣọ. Pẹ̀lẹ́. Ló ń jẹ́ kí àdúrà gbà. Àmín. Ọmọ lè rí ọmọ láṣọ. Àmín o. Àmín Ọlọ́run. Mo ṣàánú mi. Eli, this is the last time. You're doing this for us. Yeah. Daniel. We're expecting him. That one. Mo ṣílẹ̀kùn fún wọn. Walk. Who is it? Hold on. Hey, come. Move it. Ya Rasulu. Oh. Hello. Níbo ni owó àti jewelries tó wà nílé yìí wà? Come tell me long jewelries. Down! Uncle mi. Ta ló uncle ẹ? Ta ló uncle ẹ? Oye, mi uncle. Èmi uncle. Ọdẹ. Uncle. Níbo ló wà? Kò sí owó kankan nílé sá. Kò sí owó. Bẹ́ẹ̀ ni sá. Ìyàwó. Ọkọ ẹ ní kò sí owó nínú ilé yìí. Mi ò mọ̀, àmọ́ kò kí ń parọ́. Kò kí ń parọ́. Kò sówó. Okay. Délé. Kò sówó nínú ilé. Ṣé òun kò ń parọ́? Rárá sá. Hey, ìyàwó. Owó wà nílé àbí kò sí? Mi ò mọ̀, àmọ́ ọkọ mi ò parọ́. Kò ń parọ́? Okay. Nìṣó nílé. Ya Rasulu. No, gently. No, gently, girl. Idiot. Otoyo. Ṣé mo pé wọ́n o lè dánú bíyàn? Ṣé mo? Sùsẹ́yìn o lè dánú bíyàn? Ìyàwó. Kí lélẹ̀? Owó ni sá. Owó ni. Ya Rasulu. Ṣé bó lọ́kẹ́ ò kí ń parọ́? Kò yé mi náà. Bó lọ́kẹ́ ò kí ń parọ́? Actually, mo gbàgbé ni. Ó gbàgbé ó parọ́ fún èmi. That's good. Ẹni tó bá parọ́ ńkọ́, àjàlẹ̀. Ṣé wọ́n pé tó bá rí bọ́n ò lè gbé? Good. Ya Rasulu. Ó ń kìyẹn. Wọ́n ní àwa burú. Tí bá rí ké. You see? Bó ṣe máa kú nìyẹn o. Ó ti kú. Ṣé bó ti kú? Gone forever. Hey, girl. Gbójú sókè. Wọ́n má parọ́ ń tiẹ̀ o. Beautiful girl. She's beautiful. Oga. She's pretty. She's a damsel. Damsel. Ṣé ká máa lọ ni? Bàbá, tẹ́ ẹ bá lọ, ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ ni. Mi ò dẹ̀ fẹ́ gbẹ̀ṣẹ̀. Ẹ má gbẹ̀ṣẹ̀. Mú mi lọ sí bedroom yín. Kí lọ tó ń bè. Okay? Now, gently. Tó bá sáré. Slowly, a snake climbs the tree. Slowly. Come on. Mo fi ojú kan ọmọkùnrin tó rape mi gangan léni nígbà tí mo lọ fún shopping. Kí ni wọ́n ṣe fún? Ṣùbọ́mi ò bú láṣọṣọ kó fà á ya sí o kó wá jọ kó ẹ̀yin méjèèjì kó jọ kó yín lọ sí police station ibẹ̀ ló yẹ kán ti mú ròyìn wá fún mi kò ń ṣèdí ẹkún ló yẹ kí n ti bẹ́ẹ̀ náà ń Ṣùbọ́mi. Olúwatóyìn, tí mo bá ṣe bẹ́ẹ̀ kí ni mo fẹ́ gbà? Ṣé ọkọ mi tó ti kú ló fẹ́ dá padà wá sílé ayé mi? Àbí nǹkan tó ṣe fún mi ló fẹ́ parẹ́? Tóyìn, jẹ́ kí n fìjà fọlọ́run jà. Láyé Ṣùbọ́mi fìjà fọlọ́run jà bí ti báwo
èèyàn tó pa ẹ́ lọ́kọ ó rèpẹ́ through raping ọ̀hún ló fi lóyún ṣèbóyún ọ̀hún ló fi bí ẹni ìtàn yẹn ó wá ń sọ pé kán fìjà fọlọ́hún jà ṣùgbọ́n mi ò ti di dandan ká gbẹ̀san a ní láti gbẹ̀san ní náà irú èèyàn bẹ́ẹ̀ yẹn ò yẹ láwùjọ wa náà ó rántí òwe àwọn Yorùbá ni wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà that man must regret his actions. ṣùgbọ́n mi ò ní ìdá ti sunkún ọ̀rẹ́ mi má sunkún mọ́ má wọrí má handle ẹ̀ ṣó ti gbọ́ díà má sunkún lójú ẹ̀ òtítọ́. ìwòrò owó ayé jẹ́ o. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. ìwòrò owó ayé jẹ́ o. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. rọra hùwà ọmọlọ́mọ là ránṣẹ́ dé tòrutòru he. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. ọmọ tó rìnrìn bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ wọ́n rán níṣẹ́ bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ gbọ́ tó bí ẹ. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. Àwòdì òkè ó ń fò lálá ṣó fẹ́ mọ Ọlọ́run ni. Àwòdì òkè ó ń fò lálá ó ṣó fẹ́ mọ Ọlọ́run wèé. Ibo ló fẹ́ fòdé náà ó he kò kúyè mi. Olówó ayé tẹ̀rí kò lè dán Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ tẹ̀rí ẹ lówó màmá jẹ́ o. Àga tó lówó fi jókòó tẹ̀rí ẹ àga àdánwò mà ní. Ojú Olúwa ń wò gbogbo wa ṣọ́ra ṣe ṣọ́ra wùwà ṣọ́ra ṣe ṣọ́ra ló gbà ṣọ́ra ṣe. Owó ní wọlé owó ní kọ́lé owó ń kiri. Ìwòrò owó bàyé jẹ́ owó. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. ìwòrò owó bàyé jẹ́ òye. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. rọra hùwà ọmọlọ́mọ là ránṣẹ́ dé tòrutòru ehe. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. alọ́mọ tó bá rìnrìn bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ wọ́n rán níṣẹ́ bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀. wẹ́ni bá rí ọ̀rẹ́ o ayé gẹ́gẹ́. àti lówó kò yí sí àti kọ́rọ̀ jọ. àti lówó mọ̀mọ́ yìí sì yé àti kọ́rọ̀ jọ. owó kẹ̀kọ́ bá dandan ṣáàdẹ̀ ni ẹni tí ó lówó láyé àṣeniwáyé ìhe ọlọ́run ò dẹ́nìkan kó má ní lárí àwa ní ká gbà forí. ọlọ́run ò dẹ́nìkan kó má má là àwa ní ká gbéjẹ́ forí. má ṣe kan jújú ká dára rẹ lọ àbọ̀ ń bọ̀ fóníṣẹ́ ọ̀nà ẹ̀bùrú pinlẹ̀ ọ̀là láyé mi bírú yín bá ga jù lábàá ká fìwé lálá lálá tó ga ilẹ̀ ló ń bọ̀ ká fìwé lálá ìwòrò owó àbáyé jẹ́ rọra wùwà.